Kí gbogbo wa tí ẹ̀ ń wò wá ní dédé àsìkò yìí àti ẹ̀yin tí ẹ̀ ń kẹ́tí gbọ́ wa wípé kí a kú palẹ̀mọ́ ọdún Iléyá tí ó wọlé dé. A ń fi àsìkò yìí kéde fún gbogbo wa wípé kò sẹ́ni tí ò mọ bí àsìkò yìí ṣe rí àti wípé ọjọ́ ọdún Iléyá ọjọ́ kan ni tó já sí wípé wọ́n fẹ́ mú ọwọ́ ibi díẹ̀ dání ní àárọ̀ tí a bá kò ní ìdí ká tó pẹran kí oúnjẹ tó dọ́gba. Báwo la ṣe wá ṣe tí a ní wà lébi àti wípé àsìkò tá tún wà yìí àsìkò náà dá pọ̀ débi pé kálukú ń sáré ẹni tí kò ní agbára àti ra ẹran tó já sí wípé ọbẹ̀ sílẹ̀. Báwo ni yóò ṣe ṣe tí ìdùnnú fi wọnú ilé ẹ̀, ìdùnnú sì tún fi wà ní àdúgbò ẹ̀. Nítorí gbogbo eléyìí ni ilé ìtajà Mayashaw frozen food tó kalẹ̀ sí ìlú Pòbẹ́ ní àdúgbò Àgbàrò ń fi ń ké pe gbogbo wa wípé ká ṣọdún ayọ̀, ká ṣọdún rọrùn pẹ̀lú gbogbo àwọn nǹkan tí a ti níbí tí a pèsè kalẹ̀ fún gbogbo ẹ̀yin oníbàárà wa, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Pòbẹ́, ẹ̀yin tẹ́ wà ní Ìwẹ́rẹ̀, Ìsákété, Kétu, gbogbo plateau láti òkè délẹ̀. Èyí tẹ́ tún mọ́ fi lọ Kútọ́nù tẹ̀sán pé fẹ́ lọ ra nǹkan ẹja ní àbí nǹkan kan, gbogbo ẹ̀ ló ti wà nílé iṣẹ́ Mayashaw frozen food ní àdúgbò Àgbàrò ń bì. Irú àwọn ẹja wo la ní tá a pèsè kalẹ̀ fún ẹ̀yin oníbàárà wa? Àwọn ẹja bíi Sylvie ó wà lọ́dọ̀ wa, Sikasika ó wà lọ́dọ̀ wa, a ní ẹja tá a mọ̀ ní Ojúyọbọ ó wà lọ́dọ̀ wa. Bákan náà MTN wà, Mule wà, Foba wà, Vreba wà, Anisha wà, Ani Salomon, Ani Tilapia, kódà a ní Efolo, a ní Panla, a ní Brahma. Kò sí ẹja tẹ́ ń wá tẹ́ ní rí ní ọ̀dọ̀ wa ń bì. Lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹja a tún ní àwọn ẹran lóríṣiríṣi. Àwọn bíi turkey, a ní aileron normal, a ní deux phalanges nínú aileron náà ni. Bákan náà a ní point, a ní poulet, a ní adìẹ lódidi, a ní ìtàn adìẹ, a ní apá adìẹ, a ní cuisse tá a mọ̀ sí ọ̀rọ̀bọ̀, ìyẹn máa ń tóbi dáadáa tí ń ṣe ara lóore. Lẹ́yìn àwọn èyí a tún ní àwọn divers lóríṣiríṣi, àwọn nǹkan bíi saucisson, a ní saucisse, a ní gésier de dinde, a ní gésier de poule. Bákan náà a ní pomme frite. Lẹ́yìn èyí a tún lè ta glace fún gbogbo ẹni tí ń jẹ̀rà àti ní lo glace ní ọjọ́ ọdún yìí. Nítorí ọdún Iléyá yìí iléeṣẹ́ Mayashaw frozen food ó ti pèsè nǹkan tó pọ̀ kalẹ̀ fún wa. Àkẹ́yì ó wá ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń wá àmọ́ gbà yín dáadáa, a sì mọ̀ dá yín lóhùn tí inú ilé ó fi dùn, tára inú ará àdúgbò ó dùn. Ẹni tí ò rówó pẹran, ẹja wà ń bẹ̀, ẹdìẹ wà ń bẹ̀, gbogbo nǹkan tá a bá ń fẹ́ ní jíjẹ tí inú ilé ó fi dùn, tá a ní máa dùn pé rówó pẹran o. Gbogbo ẹ̀ nílé ẹja Mayashaw frozen food ó ti pèsè ẹ̀ kalẹ̀ fún wa. Àwọn fi àsìkò yìí sọ fún gbogbo wa wípé ká tara ṣàṣà ká dà sílé ẹja Mayashaw frozen food ká wá ra gbogbo nǹkan tá a fẹ́ rà ní àárọ̀ ọjọ́ ọdún. Ẹ bá wa ń bí gbogbo àsìkò tẹ́ bá ti wá bí ẹ bá wa ń bí. Ilé ẹja Mayashaw frozen food ó kalẹ̀ sí àdúgbò Àgbàrò ní Von tó kọjú mọ́ ilé ìjọsìn El Bethel Celestial Church. Ẹ bá fẹ́ gbókèrè kẹ́ pè wá, ẹ pè 69 04 45 16 àbí kẹ́ pè 96 114 28 52 àbí kẹ́ tún pè 97 22 111 29. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ilé ẹja Mayashaw frozen food ó wà pẹ̀lú yín.